wa ukhbirakum anna lam na'ti liqitali ó dẹ̀ ní kí n sọ fún pé àbá ti jà wá o wa inama ji'na umara àwa láti wá ṣe umara ni faqalu qad sami'na ma taqul wọ́n lágbọ́n tó wí fanfudh li hajatika lọ jíṣẹ́ tó ní ó jẹ́ ọ̀kọ́mọ́ ilé ihe abábọ̀nà Sa'id ibn al-As alákùnrin kan tá a mọ̀ sí Aban ọmọ Sa'id ọmọ al-As ó dìde farahaba bihi olókààbọ̀ sílùú ó fàámọ́ra asọ́já farsahu ó bá tẹ́ ẹṣin ó bá tẹ́ fún fahamala Uthman ala al-farsh wọ́n gbé Uthman ó gbé lórí ẹṣin wà àjárọ̀hù ó gba Uthman bin Affan ó gbà alálejò wà àrùdáfàwò abá hatta ja'a Makkah ó gbà alálejò ó fa mọ́ra ó gbé Uthman sẹ́yìn nǹkan agun rẹ̀ tafidélu Makkah wa qala lil muslimun qabla an yarja Uthman khalafa Uthman qablana ila al-bayt wa tafa bihi àwọn mùsùlùmí tó mẹ́ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam níbi tó dúró sí lẹ́gbẹ̀ẹ́ Hudaybiyah lọ àwọn sọ pé Uthman ti sáájú wa lọ Mákà àwọn ṣeéṣe báwo yóò ti lọ ṣe tàwáàfù báyẹn táwọn tí ráyè ṣe faqala Rasulullahi sallallahu alaihi wasallam Ànábì sallallahu alaihi wasallam ó bá sọ̀rọ̀ kan láti dáàbò bo iyì Uthman Ànábì sallallahu alayhi wa sallam ní ma azunnuhu tawafun bil bayt ma azunnuhu tawafa bil bayt mi ò rò pé yóò ṣe bẹ́ẹ̀ mi ò rò pé yóò ṣe tawaf yẹn wa nahnu mahsurun yóò wá ṣe tawaf táwọn bẹ́bí táwà yí táà lè kú lójú ka kò jẹ́rí Uthman kò jẹ́ ṣe bẹ́ẹ̀ faqalu ọmọ yamna'u ya Rasulullah wa qad khallafa àwọn mùsùlùmí tó bẹ̀kọ̀ láàrábì ní kí ni ó lè kọ́ di tí ò fi ní ṣe tọ̀wáàfù yẹn lẹ́ni tó ti rí jáde lẹ́ni tó ti rí òmìnira débi pó ti ń káàkiri àárín àwọn Quraysh qala alábì tó dáhùn wípé dhaka dhanni bihi èrò mi ń parẹ́ nìyẹn alábì fẹ́ sọ jazman pé kò sí wàhálà Uthman ò jẹ́ sí bẹ́ẹ̀ ṣùgbọ́n èrò mi ni ẹ ń parẹ́ pé Uthman ò ní ṣe bẹ́ẹ̀ alla yatufa bil Kaabati hatta natufa ma'ahu ó ní pé kò ní ṣe tawaf káàkiri ilé Olúwa ẹ̀dẹ́dà jalla subhanahu ta mọ̀ sí Kaaba kò ní ṣe bẹ́ẹ̀ àfìgbà táwa náà bá tó ṣe àjọ ṣe papọ̀ ni wal muslimun bil mushrikin fi amri sulhi wọ́n ní àwọn mùsùlùmí àtàwọn ọ̀ṣẹ́bọ́ wọ́n bá pàdé wọ́n fún omi tó rọrọ̀ lórí ọ̀rọ̀ as-sulhu lórí ọ̀rọ̀ àdéhùn pàà ní bára wájà farama rajulun min ahadil fariqayn rajulan min al-fariq al-akhar ẹnìkan nú igun alákọ̀ọ́kọ́ bó ṣe ju nǹkan sí igun ẹlẹ́ẹ̀kejì nìyẹn وكانت معركة إجابة بيني وتراموا بالنبل والحجارة أبي سيطان فسرا وانصو كتا سرا وصح لفريقان كلاهما إقو méjèèjì wá bẹ̀rẹ̀ sí pariwo mọ́ra wọn وارتهن كل واحد من الفريقين بما فيهن igun kọ̀ọ̀kan sọ yí pé àwọn tó bẹ pẹ̀lú wa àwọn fi wọ́n dógò àwọn jẹ́rìí wọn wọ́n gbèjà wọn jà wa balagha Rasulullahi sallallahu alayhi wa sallam an Uthman qad qutil inú Makkah ìlú Makkah nìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ táwọn mùsùlùmí àtàwọn kèfèrí Makkah tájọ ń bára wọn fà kò tí kàtọ̀dà Ànábì sallallahu alayhi wa sallam so ọ̀rọ̀ yẹn wáyé ti bọ́ Ànábì sallallahu alayhi wa sallam ipe ọmọ ti pa Uthman ọ̀dáà ìlàlẹ̀ bẹ́yà ìdí nìyẹn tánàbí sallallahu alaihi wasallam tó fi pé àwọn mùsùlùmí tó bẹ́ ń kálẹ̀ jẹ́ pé aláàní ìjà ó dábẹ̀rẹ̀ pàwọ̀ ajá báyìí o tó wá nílẹ̀ ẹ wá ṣe bẹ́yà fún mi
ẹ wá jẹ́jẹ́ pé ẹ ní sá lẹ́yìn mi ẹ wá jẹ́jẹ́ yìí pé èmi lẹ́tẹ̀lé ẹ tẹ̀lé mi ojú ogun ìtumọ̀ lè bẹ́ẹ̀ à ń bẹ̀yẹn nìyẹn wọ́n pè bẹ́ẹ̀ àyẹn ó of allegiance wọ́n pè ní bay'atu ridwan ìjẹ́jẹ́ táwọn sàábí ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n ṣe fún ànábì sallallahu alayhi wa sallam níbi Hudaybiyah pé àwọn ò ní sá lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam tó bá di ogun ìyẹn gbà tí ọ̀rọ̀ dé ti gbọ́ wọ́n wípé àwọn ará Mọ́kà àti mùsùlùmí Mọ́kà wọ́n ti bára wọn jà débi pọ́sẹ̀ kí ni o wọ́n ti pa Uthman ibn Affan radiyallahu ta'ala anhu bẹ́yà yìí olúwẹ̀dẹ́dà jalla subhana olóńsọ̀rọ̀ nípa rẹ̀ inú suratu al-Fath wọ́n ni inna fatahna laka fatha mubina débi tó lọ́wọ́ sallallahu alayhi wa sallam tó fi sọ yìí pé laqad radiyallahu 'anil mu'minin idh yubay'unaka tahta ash-shajara olùwẹ̀dẹ́dà jalla subhana ó ti yọ́nú sáwọn olùgbàgbọ́ òdodo nígbà tán ṣe kí ni o nígbà tán ṣe báyà fún lábẹ́ igi tahta ash-shajara mẹ́yẹn ash-shajara yẹn o náà ní igi al-Hudaybiyah tó ti yé igi Hudaybiyah ni ó ní yadullahi fawqa aydihim olúwa ní ọwọ́ wọn Allah ó ń bẹ lórí ọwọ́ wọn bí gbogbo wọn sì ń tẹ́wọ́ alábì tẹ́wọ́ lẹ́yìn náà wọ́n bá lọ́wọ́ wọ́n gbọ́wọ́ lé wọ́n sì ń gbọ́wọ́ lé yẹ olúwẹ̀dẹ́dà jalla subhana ó ní ọwọ́ òun ń bẹ lórí ọwọ́ wọn bó wà lọ́wọ́ olúwẹ̀dẹ́dà jalla subhana bó ló ṣe wà lórí ọwọ́ wọn olúwẹ̀dẹ́dà nìkan jalla subhana ó nìkan ló máa ṣùgbọ́n sọ bẹ́ẹ̀ pé ọwọ́ òun ṣe kí ni ó ń bẹ ní orí ọwọ́ wọn wọ́n ní fasara al-muslimun ila rasulillah wa huwa tahta ash-shajara àwọn musulman dìde gbà ó ti yá asáré tìkẹ́tìkẹ́ ọlọ́bá arábì sallallahu alayhi wa sallam arábì jẹ́ náà ó ń bẹ lábẹ́ igi Hudaybiyah fabayya'uhu ala alla yafirru ọba jẹ́jẹ́ fún arábì sallallahu alayhi wa sallam pé tó bá dógún o àwọn ò ní sá fa akhadha rasulullahi sallallahu alayhi wa sallam biyadi nafsihi arábì gbọ́wọ́ ara rẹ̀ mú jẹ́ náà وقال هذه عن عثمان Ànábì wá ní Uthman ò sí ń bí ṣùgbọ́n bí mi náà ṣe ṣe yìí mo ṣe pé ọwọ́ Uthman tẹ́lẹ̀ ọwọ́ Uthman ní ilé òun ò sí ń bí tẹ̀ láti ṣe bẹ́ẹ̀ ààyè ṣùgbọ́n wọ́n tiẹ̀ náà lélẹ̀ ewu gángan mẹ́yẹ Ànábì ní ó ní hadhihi an Uthman mo ṣe ilé fún Uthman Ànábì gbà pé Uthman ò tí kú ṣùgbọ́n ọ̀rọ̀ dé ti gbọ́ Ànábì sallallahu alaihi wasallam pé Uthman ti kú kọ́bárù tó bá sì ti dé náà láfi ṣiṣẹ́ kọ́bárù tó wáyé náà láfi ṣiṣẹ́ bókàtà yẹ pé lẹ́yìn ìgbà náà olùwẹ̀dẹ́dà jalla subhana ó tún pe àwọn mùsùlùmí sákèésí wípé iṣẹ́ gbogbo ìròyìn tó bá gbọ́ òní wọn fi mọ́ ṣiṣẹ́ ó ní in ja'akum fasiqun binaba'in fatabayyanu an tusibu qawman bijahalatin fatusbihu ala ma fa'altum nadimin olúwa ní típò kí ẹ̀dá kan tó bá mú ìròyìn kan wá bá yín ẹ ṣe ìwádìí o kẹ ẹ má bàa lọ ṣàṣejù sáwọn èèyàn kan débi tẹ bá wá ṣàṣejù sáwọn èèyàn kan tán ẹ wà máa kábàámọ̀ pé àbásímà ká má ṣe bẹ́ẹ̀ olùwẹ̀dẹ́dà wa jalla subhanahu wa ta'ala kí ó jẹ́ kí a gbálàyé kagbọ́yé kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ àtàwọn mùsùlùmí ṣe yẹn kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà ibi láti máa tún tẹ̀síwájú tó bá di ìjókòó tó ń bọ̀ sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh